yóò máa wá lapa lérí ìgbìyànjú àwọn Yorùbá láti máa sọ Lárúbáwá, láti kọ́ Lárúbáwá. Àǹfààní tó wà níbẹ̀ ni pé ní àwọn olùkọ́ wọ́n ti mọ̀ pé Yorùbá leléyìí, àwọn Yorùbá wọ́n máa ní ìṣòro níbi nǹkan báyìí láti therefore tán bá fẹ́ kọ́ wọn, tán bá fẹ́ yan kọ̀wé tàbí tán bá fẹ́ máa kọ́ wọn nínú ìwà yàrá akẹ́kọ̀ọ́, wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá leléyìí tàbí nǹkan báyìí ó lè ní ìṣòro níbi eléyìí, ó lè ní ìṣòro níbi sísọ, ó lè ní ìṣòro níbi kíkọ, ó lè ní ìṣòro níbi nǹkan tó jọ máa SWOT phonology, ó lè ní ìṣòro níbi tó jọ máa sọ́rfù àbí náhù. So wọ́n ti mọ̀, so wọ́n ti tètè wọ́n ti ṣètò kalẹ̀ so that ìṣòro tí ó ní kò ní pọ̀, tó bá sì ní wọ́n mọ̀ bí wọ́n ṣe báyìí. Ìjọba náà lè mọ bí méjì nípa ọ̀nà téèyàn lè gbà jó ọ̀. Níbi irú bẹ́ẹ̀ nísìn ká ní nínú èdè Yorùbá àti Lárúbáwá, a rí i pé nínú nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kọ́ Lárúbáwá máa ń sọ ni pé irú sad nísìn sad, a ní sin Lárúbáwá, a ní sad, but kò sí sad nínú Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá wọn máa sad pé sọ náà máa ń pè, wọ́n máa pe s pọ̀ mọ́ ọ. Wọ́n máa pè sọ wọ́n máa sá ni ń pè. So èyí ó ti gbìyànjú láti pé ní láti kọ́ wọn láti pé ní ó sì máa tí phonetic wọ́n fi yàtọ̀. tí ó fi yàtọ̀. Ìgbà yẹn náà máa sọ Lárúbáwá bí Lárúbáwá ṣe ń sọ, kẹ̀kẹ́ náà máa sọ Lárúbáwá Yorùbá. Wọ́n ní sọ pé òkè Lárúbáwá. Bẹ́ẹ̀ náà ni bọ́ sọ́tò god irú zọ́ wọn máa zọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn máa zọ́ pé kò sí zọ́ nínú Yorùbá, ó ṣòro. Bẹ́ẹ̀ náà ni ayin kò sí nínú Yorùbá, so irú yìí hàn èèyàn lè sọ. Bẹ́ẹ̀ náà níbi náhù náà nǹkan míì náà wà kò sí nínú even bá a ti sọ̀rọ̀ irú Yorùbá nísìn à ń ṣàpọ́nlé fún yàn dáadáa, ó wà nínú Yorùbá, ó wà nínú Lárúbáwá náà. Ṣùgbọ́n gbà míì ọ̀nà bí Lárúbáwá ṣe ń ṣàpọ́nlé fún yàn níbi èdè ó yàtọ̀ sí ti Yorùbá. Ká ní pé nínú ìsìn wọn fẹ́ sọ pé ní àwọn ọ̀gá ń bọ̀ wá, olórí ẹ̀ka èdè nísìn head of language department HOD ń bọ̀ wá, wọ́n lè sọ pé ní HOD ń bọ̀ sayati yati yaqdam ghadan yaqdam al'an. Ó sọ pé ní Yorùbá wọ́n ń bọ̀ wá, ó lè sọ pé Yorùbá ní wọ́n ń bọ̀, Lárúbáwá ní sọ pé yaqdimun because sọ pé ní ó ti di jámù ní bẹ́ẹ̀ni wọ́n ti lójú èèyàn kan lọ lédè Lárúbáwá tiẹ̀. Ọ̀nà tí ó fi ṣe àpọ́nlé fún ó yàtọ̀. Irú yìí èèyàn mà bí yóò ṣe wò ó síra wọn tí ò fi ní gbé gbági. Tí ò ní máa sọ Lárúbáwá Yorùbá. Pé tó bá ń bá Lárúbáwá sọ̀rọ̀ gan yóò tètè gbọ́ yé. Yóò mà pé Lárúbáwá ni ọ́. Torí èèyàn lè kọ́ Lárúbáwá débi pé ní yóò máa sọ Lárúbáwá bí Lárúbáwá. Ibi ìgan lè sọ Lárúbáwá fúsà dáadáa ju ọmọ Lárúbáwá lọ. Allahu Akbar. Tó bá gbé dáadáa tó sì kọ́ dáadáa. A ní àwọn èèyàn nínú àwọn Yorùbá wa náà fẹ́ kí wọ́n sọ Lárúbáwá dáadáa. Tá a bá tẹ̀ ní wọ́n sọ ju Lárúbáwá, wọ́n sọ Lárúbáwá bí Lárúbáwá. Allahu Akbar. So a lè wá prepare àwọn èèyàn wa náà tó yẹ pé wọ́n máa sọ Lárúbáwá bí Lárúbáwá. Ara bí àǹfààní tó wà níbẹ̀ náà àwọn ẹlòmíràn ṣe lórí rẹ̀, wọ́n ṣe lórí àwọn èdè míì náà. Àwọn àǹfààní tó wà ní inú pọ́jẹ́tì yẹn. Ẹ ṣe ń gbọ́ bàbá wa, Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa. Òun ni á jẹ̀ràn pẹ́ lẹ́nu àkókò tí ń kó wa papá mọ́ra. Àyánà àkókò bàbá wa ni Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa. Àwọn èèyàn báyìí ìwé iṣẹ́ tẹ̀yìn ó kàn kì gírí bí àwọn bá fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín torí pé kí ni àìmọye iṣẹ́ ló ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ká tó rí wọn bá sọ̀rọ̀ wọ́n fàkókò lẹ̀ fún wa ni. Nípa ìrọ̀lẹ́gbẹ̀ẹ́ wọn ìdí èèyàn tọ́lọ́ tó ní kẹ́rọ̀ fún wa díẹ̀ la fi rí wọn bá sọ̀rọ̀. Bí bẹ́ẹ̀ kọ́ èèyàn tó bá mọ bàbá wa yìí dáadáa yóò mọ̀ pé èèyàn ńlá láàyè ńlá lọ́lọ́run ṣe wọ́n. Bàbá Pọfẹ́sọ̀ Ahmed Abdulsalam àwọn wọ́n dá wa lẹ́kọ̀ọ́ nínú ohun tí a fi hàn wá jẹjọ. Àwọn náà wọ́n tún dá wa lẹ́kọ̀ọ́ lónìí. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi tí àwọn kan máa ń pè mí lákéwì ìdáná masala. Àwa àfẹ́kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá àfẹ́kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.